ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. wọ́n ti bá yà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá fáìtà ìlú ní tó sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wá ní òtó máa fi gọ̀mọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. kárí kò ṣe dáadáa ìdí tí mo ti gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún tètè kọjá. Comedy lele ìjàre, comedy lele yìí, comedy lele ìjàre, comedy lele yìí. Yóò tàǹsù, ó tàǹsù. Wọ́n náà mú pa, wọ́n náà wọ́n pa. Agbárí wọ́n pọ̀ o. Ẹ̀yin lẹ ò mọ̀ wọ́n CNS. Yọ̀gẹ̀dẹ̀ aláwọ̀ ojú kò fẹ́ràn lánàá lọ. Yọ̀gẹ̀dẹ̀ ọlọ́gbọ̀ ojú kò fẹ́ràn lánàá lọ. Ẹ̀yin ẹ̀ kọ̀ọ̀kan bá wa bọ̀ o. Wọ́n lágbárí, wọ́n yọ̀gẹ̀dẹ̀, ṣebí gbogbo wọn àtọkọ àtìyàwó ikọ̀ òwe kan lówù Ṣàngó. Ndàmdàmdùrẹ́ndẹ́ ńwẹ́ sábà ń fọkàn bá wa bọ̀ ó. Mbàrà bá sán nígbà tí ń gbọ́ jíjọ àmì títí ó. Comedy, 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 comedy. Yeah, lele yo. Comedy lele ìjàre, comedy lele yìí, comedy lele ìjàre, comedy lele yìí. Yóò tàǹsù, ó tàǹsù. Wọ́n pa agbárí wọ́n pọ̀ o. Ẹ̀yin lẹ o. Lẹ́yìn tèmi. Babaláyé tí mo sọ pé ó ń tọ́jú mi yẹn. Mo ti rí bẹ́ẹ̀ náà, mo ti rí fáwọn ọlọ́run. Everything is said. Tẹ́lẹ̀ tó mọ̀ tẹ̀sẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yín. Ẹja ta yìí. Ọyẹ máa ń gbogbo ẹ̀. Ẹ bá jẹ́ àkọ́kọ́. Ilé ìtẹ́yìn jẹ́ ara yín ṣá. Tó di gbé ọwá bí inú. Ó ní gbé ẹran wọn. Ọlá bàjẹ́. Nǹkan máa ń wà òkú ìgbà yìí. Ẹgbẹ́ náà bá mi sí. Kí ló máa ṣe báyìí ti kan rí? Wọ́n ń bọ̀ obìnrin tí wọ́n ti lórí owó ọ̀kadà o. Lórí owó tètè wọ́n yíwọ́ sí ọ̀pọ̀. Abọ́lájà làwọn. Ọ̀gá ni kìí mọ̀ tó kò rí.
Ẹbí mọ̀ lẹ́kùn lẹ́kùn epo ní ọmọ jáde ẹ́. A ní sálà wọ́n. Ẹ ti ń yé mi yìí. Gbọ́nà tí ìbọn tiẹ̀ kò gbé mi sọ òbí lọ. Má jẹ sùn lẹ. Àbí ní má jẹ sùn lẹ. Kí ló dé? Ọwọ́ dànù. Ìbọn kí ló dé? Kíni? Ẹ jẹ́ mi ní sùúrù. Bẹ́ẹ̀ni bàbá ìlà ìyá ó ní ìwà ìgbà. Kí ló ń náwó ẹ̀rọ? Èmi làwọn ọmọ ilé ìlọrin. Madam. Àti ó gbá etí mi. Ó gbá etí mi. God fún ọjọ́ ní láti gbá etí mi. Jọ, ṣé mo délé ọkọ ẹ̀ ni? Àbí mo rán ọkọ ẹnu ilé ẹ̀? Àbí lè máa bẹ́ẹ̀ débi bá? Ṣé lè máa bẹ́ẹ̀ débi bá yìí náà? Kí ni God sọ nítorí máa bọ́ etí mi? Sùúrù lọ nígbà. Àti eré sùúrù. Èmi làwọn máa sọ́ọ̀sì. Àwọn ọmọ alásẹ́wọ̀n sálẹ̀ mọ̀ ní pé àwọn ọmọ abẹ lórí ìgbò. Èmi ní sọ̀rọ̀ sí. Ó dẹ̀ pé ọmọ mi. Bèrè lọ́wọ́ tó gbé mi lé. Ọmọ bẹ́ẹ̀ mọ̀ lé mi. Bẹ́ẹ̀ lọ́wọ́ ti fẹ́ mi. Wọ́n fẹ́ fọ́kọ̀ bá tún bí fọ́kọ̀ dàrẹ́ dá. Ìwọ kò sórí bọ́ àti ìgbà ṣe tiẹ̀. Bí ọgbọ́dọ̀ ká ó ti gbà kan ó mọ mọ́ra ọ̀. Wọ́n bá gbà mí èmi náà wo ojú ẹ̀ o. Bẹ́ẹ̀ bá tọ́ fọ́ ẹ̀ ń bọ̀ wọ̀. Owó wo ló wọ̀? Ẹ lọ tí wọ́n mi. Wọ́n bá fọ́ padà ẹ̀dá. Fún etí yẹn gbá. Tí wọ́n bá tọ́ sọ. Lọ́wọ́ ní fọ́ọ̀mù rẹ̀ sílẹ̀. Àti olúwa ìsinmi gbá ọ̀tún ti gbá. Kí ló ṣe? Kí ló ṣe fún un? Ọdún kí ló ṣe fún un? Kí ló ṣe lọ wẹ̀? Ọ̀ sí kí ló ṣe tó gbá etí mi? Kí ló mọ̀ ká rẹ? Ẹyin bẹ́ẹ̀. Ẹ mọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ni. Ọmọ ayé àwọn ìyàwó ẹ̀rọ ó ṣì dànù. Bílí. Mo máa ń bọ́ ọtí ẹni pẹ̀lú ọdún. Bílí. Ẹ bá rí ọ. Ẹ bá ẹyẹ ọba. Ẹ bọ́ mi lọ́ni. Bílí lọ. Bílí ìṣàwọ̀ olùkọ́ ìlà. Tàbí àmọ́ náà ní sí pera mi báyìí. Ọmọ mi ń bẹ ẹlẹ́gùsí tí wọ́n jẹ. Ẹ̀ka wà dàrú mi lọ́wọ́. Ikú mu wá yájẹ̀ṣe fún mi báyìí. Wálé ẹ jẹun. Ibẹ̀ ni tó ti gbọ́. Àlẹ́ bàbá ikú ẹ jẹun. Oh. Bọ́lájí. Ma. Kí ló tún mú wọ̀? Mi ń pa mí tí jẹun látàárọ̀. Ṣé àti ìjẹ náà ló wá fi ń finú káàkiri ló ń bọ̀ báyìí? Owó ti ẹ ti mú fíláàsì. Hello? Kí máa wọ́n fún mi kí máa bọ̀? Ẹ mọ̀ jẹ́ ń wà. Ẹ bá ń sẹ́ndì ẹ ní kí mọ́tò yọwọ́ ọkọ̀ ń bẹ̀. Ẹ bá ń sẹ́ndì ẹ dákun. Ojú òní tíyìn. Ṣé mo kí mọ́tò yọ? Pé kí n tún mọ́tò yọ kí mọ́tò yọwọ́ ọkọ̀. Ìrì ní ìsìn. Àkáǹtì mi náà ni àkáǹtì mi ẹ ṣe ẹni dáàmú ẹ ṣe. Ebi ò ní pẹ̀yìn náà ẹ ṣe o. Ó ti wọlé. Wálé. Ìyá jókòó bá fẹ̀yìntì. Ọ̀rẹ́ mi tí mo fíláàsì látàárọ̀ tí ó lóun ó pè mí padà. N ló pè òun, ó ti bá ń sẹ́ndì owó sẹ́gbọ́. Ẹ má lọ ibì kankan o, Bọ́lájí. Mójútó àbúrò rẹ má lọ ibì kankan. Tí n bá ti ń gbọ́ gbogbo ń tẹ́ bàjẹ́, ń bá ẹ rà bọ́. Bẹ̀rẹ̀ aṣọ. Ẹ má lọ ibì kankan o. Tó o ti gbọ́ mi o. What are we neighbors for if not to help ourselves? Dákun torí Ọlọ́run, fàṣírí ìdánwò bí o ti ń rówó hàn mí níyà láìmoore. Tí o bá ti ẹ̀yà láìmoore, èwo làbúrò wẹ́tà yìí níbọn kìíní kan, kí ni tèmi pẹ̀lú tiẹ̀?
ó kálukú ní kúkú sówó tiẹ̀ ó sì mọ bí o ti gba kíọ̀sì ẹ èmi náà máa bí mo ti gba kíọ̀sì tèmi náà ibi èmi ti ń gbowó 1 ni à ń gbélé mo sì lówó 1 ni. 1 bíi ti bó 1,300. 1 ó yẹ kó ti yọ báwọn lórí 1,300. 300 naira lórí 1,000. Ó láti ẹ wá sí. Wọ́n bá ṣe pé ọ ni o ṣe ṣe ó bá gba 1 tán kọ́ ọ̀tá tẹ̀rí àti 250 ìwọ lọ́mọ ó ṣe pé o fẹ́ kọ́ mọ́ ni o lè ṣe 1,400 tó bá ń kálukú ní kó ṣe. Owó náà pọ̀ 400 500 lórí 1,000 yóò nẹ́yìn. Ó lè lẹ́yìn lọ́dọ̀ tiẹ̀ iwájú níwájú tèmi bí ó sì ṣe mọ́ níwájú lọ́nu. Àwa kò lẹ́ni tí ó fowó owó POS a máa fi ń ṣe nǹkan rẹ̀. Kò wá sí bí alternative àti. Ajé wà. Ẹ kúṣẹ́. Ẹ rà mà. Ẹ dákun bó ní ṣe káàsì wa. Bẹ́ẹ̀ ni káàsì wa. Ọlọ́run ṣeun mo sì rìn kàríkà látàárọ̀ ní rè. Èló? 1,000 ni. 1,000 lẹ fẹ́ gbà. Tó wà lọ́wọ́ mi náà nù tó wà lákàntì mi nù. 400 ní lórí 1,000 o. Nínú mo ṣe wọ̀ pé màtẹ́lẹ́ gba 1,000 o. 400 ìbò. Bẹ́ẹ̀ni. Bàbá tiẹ̀ sì wú ṣe fún mi ká gba 200 lọ́wọ́ mi. Kì í ṣe bí èmi náà. Èmi fẹ́lẹ́fẹ́lẹ́ àbí kí lórúkọ èyí tó wà ní nkí owó ní jí ó máa rí bẹ́ẹ̀. Kì í ṣe bí èmi náà. Àmọ́ṣẹ́ wá rí ọmọ yín mo fẹ́ fi fún lóúnjẹ. Èmi èbí nǹkan kan tí ìmọ̀ bí ti ṣìyàn ọmọ bó o. Dọ́pẹ́ tí ẹ̀ ṣàánú nígbà tẹ́ bá wá yọ 400 nínú 1,000 kí mo fẹ́ fi 600. Kò sí tójú ò tí ì rírí ẹlòmíì ti wá gba 1,000 naira bí tá a là méjì èmi gba 500 òun náà gba 500 ibi ilé kóun ló nílò owó tí báwọn ọmọ lẹ fẹ́ fún. Ẹ fi rágàrí fún ẹlẹ́pàá níwájú ẹ̀rẹ̀ pa sí i. Àwọn ọmọ náà tí mo gun ti ń ṣẹlẹ̀ ní ìsẹ́ni kò rẹ́ nìkan bínú sí i. 400 náà wá pọ̀ nítorí Ọlọ́run tọ́lọ́run tànà bíi. Nígbà bá wá yọ 400 nínú 5,000 ló ní wà kù 600 ọ̀rọ̀ kankan. Kéèsè bí èmi náà kò tí ì sin tójú ò tí ì rírí ayé Emefiele àbí Emefiele tá a wáyé náà ni àní nǹkan kan tá a fẹ́ ṣe sí àti wọ̀. Emefiele gangan ni ẹ wò ó ṣẹ́ríkẹ́ sunkún láti òní ìdọ̀la kí omi ojú yín kó kúnnú báàfù iye tẹ́lẹ̀ yóò gbà ní ògbà lọ́wọ́ yín o kò lè yọ kú àfi tí ó bá tún fi kún un bẹ́ẹ̀ mo sọ fún yín sẹ́ẹ̀rì ọdọ̀ ajé mẹ́rin 150 ní mo gbà 150 bẹ́ẹ̀. Ìlú mẹ́mẹ́. Torí pé ẹ̀kẹ́ òkú wájú mi lónìí ẹ kò ń ti yín. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín nì. Kẹ́ ẹ tó ṣẹlẹ̀ bí ọ̀rẹ́ eégún. Ẹ múra síṣẹ́ ẹgbọ́. Ẹ múra síṣẹ́ ẹgbọ́. Ó ń dì bí ẹrù olè. Kò burú yóò tó yín ti. Èmi náà sì ní jẹ́ káwọn èèyàn pẹ̀lú mẹ́mẹ́ lónìí. Ìtí ìfojú tí náà èmi náà mọ kẹ́rù kó wájú yín ni. Àwọn èrò bẹ́ẹ̀ yìí mọ̀ kó wọn kó wájú yín ni. Kí ló? Mo kò fẹ́ ṣòfò. Àfẹ́yẹ́ kí n ti ẹná. Kí n ti ẹná kó tó gbẹ́jà kọlọkọlọ òfòsọ ní. Sẹ́yìn tí gbogbo àwọn ẹgbẹ́ ní ti fi yìn rè. Àwọn awítẹ̀wé ń dá sọ̀rọ̀ tí ó kàn. Wọ́n fi lọ mí ń dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí. Kò burú. Ẹ máa mọ́ ọ lọ sẹ́gbọ́. Ẹ múra sí aláyé pọ́n nǹkan àbọ̀. Ṣé pẹ̀lú gbogbo tá à ń fọ́ látàárọ̀. Ẹ wá ṣe bí ìgbà tẹ́ ẹ̀ gbọ́ nǹkan kan. Ẹ sọ mí dájá ní gbọ́. Nígbà tá a tó gbẹ̀yìn síbì tí bàrà sí ní wọ́n mẹ́rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ jẹ́gbọ́ kí n tèmi ń bẹ̀ báyìí torí ọ̀nà ṣé mo mọ tẹ́ ẹjọ́ ń fà. Lè mọ tẹ́ ẹjọ́ ń fà. Ta lè ṣe ó gbèbí òṣèlégbò. Kí wọ́n tèmi bẹ̀ torí ìtọ́. Kí ni ọ̀kan yín? Sẹ́yìn bá fẹ́ wúwa bí ọmọ. Mo dúró bí mo ní kọ́sọ́mà tèmi jẹ́jẹ́ ẹ̀dẹ́ mi. Ọ̀gá yín kúrò bẹ́ẹ̀ wọ́n bá mú kọ́sọ́mà wájú mi. Ẹ̀pẹ́ mẹ́mẹ́ yín. Ẹ̀pẹ́ wà pọ́n mẹ́mẹ́ yín torí ìnìjẹ́ ọ̀kan kó wọ bí. Ìnìjẹ́ ọ̀kan kó wọ bí. Gbogbo mi tí mi kí tí mẹ́mẹ́ tí yín náà dá sí àti mi tó tún kù fún. Yín máa sọ fáwọn èèyàn ni. Gbogbo àwọn kọ́sọ́mà yẹn mi náà máa dá wọn dúró ni. Ẹ wà á rí ẹ̀yin kọ́ lọ sẹ̀mí. Ẹ tó gbá ìṣiṣẹ́ ló sẹ́mi. Kí n bí yín bọ̀. Kí n bí yín bọ̀. Tí mo gbé kí ni lọ. Ìní díẹ̀ ẹsẹ̀ ọkọ lónìí. Èmi ò gbàwẹ̀. Wọ́n lè mí jọ̀sán. Ẹ̀yin èèyàn ẹ̀ wá gbà mí o. Ẹgbẹ̀ mi náà o. Ẹgbẹ̀ mi náà o. Kò kàn yín. Kò kẹ́ ẹ̀ mọ́ tá a dọ̀dà pọ̀. Àbí mo ti dá padà ni. Èmi ìṣèyọkọ yín o torí ìlọkọ lọ́dọ̀ yín o. Ìṣèyọkọ yín. Ìṣèyọkọ yín. Wọ́n wá mú èèyàn ṣé ẹ sọ pé lóun pé ẹ̀mọ̀pọ̀ mi yàn kó wájú. Ṣé bí kò sọ fún kẹ́yìn tara? Ṣé ìyẹn kẹ́ tara? Kájú tó kọ̀ kájọ mọ́ ẹ̀ lé mọ́. Tá ìyákọ́ yín. Mo lọ́kọ́ lé yín ni. Tá ìyákọ́ yín. Ìyẹn bá wọn fẹ́. Èlé lẹ́yìn fẹ́ gbà.
1,000. 1,000. Ebi bí owó ikú bá ṣe mọ ní èmi. Ṣùgbọ́n ṣé wọ́n sọ fún mi pé 150 ní charges wa. Mo ti sọ fún wọn gan kí n tó mú wọn dé. Ẹ ṣe. Kódà bẹ́ẹ̀ yàpò kan. Èmi ò kí ń jẹ́kùn mọ́yán. Níbí o, àwọn ìjẹ́kùn mọ́yán. GPOS lẹ́wà yìí. Pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. Ṣé kí n yọ charges rẹ̀ nàbí? Àìgbà ni 1,000 gbogbo owó tí mẹ́lẹ̀ yẹn sàárà àmógún pín. Ìjọba kùnà ẹ̀ lẹ́kọ̀ọ́ lè lọ. Ó yá, ẹ fi password sí. Ẹ mọ rọra o. Ojú mi a máa sú lọ́sàn. Wá lórí tẹ̀mú gbòyìn dání. Yí làwọn kan fún wa yàtọ̀ sí arábí tó lọ. Ṣẹ̀ṣẹ̀ àtìrí náà rí. Ẹ rọra o. Ó ti lọ. Ẹ ṣeun, ọ̀rọ̀ yín ò ní dàrú o. Bàbá ti rí àwọn olójú àánú kọ̀ọ̀kan bíi tìrú ti yín, àní máa kérora pẹ̀lú le. Bí bẹ́ẹ̀ wọ́n tẹ̀ mú yín wá gan-an. Ẹ ṣeun. Lójú àánú lẹ́yìn náà, ẹ tiẹ̀ try fún wa. Ẹ mọ wá ibi tí wọ́n ti gbà. Ẹ bá yín ṣe ń sunkún. Màmá, ibi ni ẹ máa wá ń jọ mi o. Ẹ wò, ńgbà tí mo bí ní ìsìn ọ̀dọ̀ yín lámọ̀ wá. Ẹ ṣé o. Ó dà, mo rí iná, ìyá mi, ẹ ṣé gan, God bless you. Ayé ó wà. Àmì o. Àǹtí, ẹ má bínú o. Ṣé mi take time yìí? Ìlú ti máa ń pọ̀ jù lórí wa gbogbo gbà ni. Ṣé ìdíṣẹ́ ni láti mọ̀ ní lọ́dọ̀? Èló lẹ fẹ́ gbà? 10,000. 10,000. Ẹ jẹ́ kí n rán káàṣì tó kú mi ò kò tó yẹ mọ́ o. Káàṣì tó kú mi ò ju 3,000 lọ. Ṣùgbọ́n tẹ bá lè dúró, àwọn èèyàn mi yòókù ti lọ kó wá. 10 ni mo ní, bóyá màá dúró. Ẹ ṣé, ẹ jókòó. Ẹ̀yà ìyàwó ẹkú lé o. Bọ́lájí, èèyàn bá ti sílé oorun ìjà àwọn ọmọ ṣùgbọ́n wálé. Ẹgbẹ́ òdìdé wà ń tẹ̀gbàrẹ́. Bọ́lájí. Ẹ̀gbọ́n náà. Wálé. Kí ló sáré wọ́n kúkú bẹ́ẹ̀? Ìwọ o, Bọ́lájí. Ṣé ẹ̀sẹ̀ pọ́lì mi ti burú? Bọ́lájí! Bọ́lájí o! Bọ́lájí! Wálé! Wálé! Mo kú lọ́jọ́ gbèsè! 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 Mo lọ! Bọ́lájí! Bọ́lájí o! Yé! Mo dára! Bọ́lájí! Mo ti dé! Ó dẹ̀ yín! Nǹkan ẹ̀jẹ̀ náà mú lọ. Wọ́n kan wọ́n kan! Wálé! Wálé o! Wálé! Mo kú! Mo ti dá gbèsè! 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 Mo dá àwọn tí kú mo ṣòfò! Ẹ gbà mí! Ẹ̀yà abiyamọ! Wálé jọ! Nǹkan jẹ mo ti rà dé! Bọ́lájí! Ṣé tẹ̀yìn dúró bí olú ń Dubai ṣe wá báyàn jàmbí ni? Yorùbá báàgì ni mo fọwọ́ kàn bí wo ayé pọ́n mọ́ yín. Ẹ̀yin wọn náà fẹ́ gbowó ni. Gbogbo èsì wá rí báyìí. Ṣé fẹ́ gbowó ni? Wá rí yín bí ọjọ́ ìyàwó lé ni mí. Ọmọ orí yín. Ẹ lè mọ́. Ẹ wo gbogbo ogun yín, ọlọ́lọ́mọ yọ ọmọ tẹ́ ti bí. Ọlọ́lọ́mọ yọ yín tẹ́ ti sẹ́ dànù sígbó. Ẹ gbọ́wọ́ jàre kí ló ṣẹlẹ̀ owó mo wá withdraw. Rárá yóò kí rẹ̀ sísè. Rárá yín ọ̀pọ̀ mínísítọ̀ ti sọ kọjọ́ sọ́ọ̀tì kọjọ́ mínì gbogbo ẹ̀rí bó ṣe rí mọ́ ọ̀la. Ẹ̀yin ọkùnrin má jẹ́ ń tàn yá ayé asán lẹ́wà o. Tẹ́ ẹ ṣe fìlà bí apẹ̀ ẹ̀tọ́ ladies world láwa o. Ẹ bá tọ́jú bẹ́ẹ̀ lọ kẹ́ síwájú wọn dé obìnrin lákọ̀ọ́kọ́ dá lóhùn. Rí yín bàjẹ́ àtẹ̀yìn yahoo kéékèèké ọwọ́ agbófinró tó tẹ̀yìn sẹ́yìn tẹ́lẹ̀ yahoo kéékèèké tẹ́lẹ̀ tí bọ̀ra yín lẹ́bọ̀ fáǹsì. Ẹ pẹ̀lẹ́ jàre ara àwọn tí wọ́n kọ́kọ́ dá lóhùn lẹ́wà ṣẹ́gbọ́. Arábìnrin mi ní arábìnrin. Kí ni ṣé torí pa wá gbowó náà lẹ wá fọwọ́ tẹ fálára ẹ̀yìn báyìí? Ìfálà ń fọwọ́ tẹ̀ ṣé bóyá ibi ni àjẹjọ ríra rí àbí òun ní kí ni. Níbo lèmi àti ti. Àti ọwọ́ ra wa síbi bẹ́ẹ̀rì tó o bá ṣe ọmọ èkì ó sì ẹ̀jẹ̀ ti gbóná àwọn ọmọ yẹ́ ẹ̀jẹ̀ wọn ti tutù àwọn ọmọ dáadáa làwọn ọmọ tó ń wò yìí pẹ̀lẹ́ bébì mo láì kí n rí ẹ. Kí ẹ̀bùn rí gbálẹ̀. Kò ní tútù ọmọ wèrè obìnrin bí ọkùnrin sọ́kùnrin ọkùn
èmi máa ń láì kóbìnrin ọ̀gbìn àtàtú tó fi yàtàtú mi gbà náà lọ. Bébì. Ẹ fi mi lọ́wọ́ lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ẹ wẹ mọ́ bó wà mò ń jáde mi wà. Ọ̀ràn. Ọ̀rẹ́. Ọ̀rẹ́ mi. Ìdí tó fi lọ́yàn bí àwọn ẹgbẹ́ rẹ nu. Olùsí ó ti fi gbogbo sáré rẹ̀ ṣe bí okùn iná. Tó ti bẹ̀rẹ̀. Ló bá wọn kọ́sọ́mà fà. Èmi kàn bá wọn ọ̀yá. Ẹgbẹ́ sàn. Fúdi ẹ̀yin obìnrin tí ẹ wọ́ mi o. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà lẹ́yìn ẹ bá wá. Ẹni sọ ẹ̀dùn. Àrùn gbà. Àrùn gbà kẹ. Kò sí kásìlẹ̀. Ẹni tọ́kọ̀ bá tán láyé. A tún wà lọ́rùn. Ọ̀yà bá wọn sọ̀rọ̀ bá wọn sọ̀rọ̀. Wàá pè wọn lọ́rùn kan fún wa lọ́gbọ̀n ayé. Ọ̀yà bá wọn sọ̀rọ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ẹ̀yẹ wa. Ẹ kú títò lọ títò bọ̀ látàárọ̀. Ẹ sì kú ìdúró. Ẹ kú bí èsì sun yín. Olórin kan kọ ọkùnrin pé kò ní súnmi kò ní rẹmi àṣẹ ní máa ń give up. Ibi ẹlámìdẹ̀ndé 8 million làwọn ní náà múlá tẹ́torí rẹ̀ wá ń bí. Tẹ́bi bùgá wọn lágbolé yín. Isu ti wà lórí múlá o. Ọ̀rọ̀ wá dé lọ́wọ́ lásán ni kò rí káàsì. Ọ̀rọ̀ akọ̀ solution wá wà. Sọ ti yé yín báwọn. Solution tó sì wà ní pé ẹ tẹ owó lẹ̀ thank God ẹ ti morúkọ wa ti wà níbi ti pẹ́. Ẹ tẹ owó sí company. Wọ́n rò ó gbà lóru. Àmọ́ láàárọ̀ la ẹ wà máa gba owó tẹ̀lé. Lẹ́yìn kọ̀ọ̀kan gbogbo ẹlẹ́sìn ròyìn gbà. Ẹ fọkàn ẹ kúkú ti Ẹ jẹ bóró àbí. Ká dúró ká ṣe transfer. Ẹ ń ṣeré. Ká ṣe transfer lẹ̀. Ọdẹ tí ìgbà tó kò sí ìtọ́jú wà ní rí bọ́. Ó lè ní ká ṣe transfer lẹ̀. Mo ṣe ẹ̀gbá rẹ̀. kí ló ṣe dandan ẹni bá lè dúró ẹni tó bá ti lè dúró. Tí bá ṣe transfer tí bá débi lọ́la tí mi ò gba owó mi problem ni. Social rí ni. Tó bá ti ẹ̀ ṣẹlẹ̀ yìí tẹ́ bá débi ẹgbàá ká transfer yẹn padà ni. Àti tọrọ fagídí yọlẹ́kẹ̀ yín ó dà pé lè tọ́ àwọn bá yín ra. Musa ọ̀ka nàmbà fún wọn. Ọ̀ya first bank mi ní ẹ tẹ̀ sí 305. Ó tàǹsù wọ́n náà mú pa wọ́n náà wọ́n pa agbárí wọ́n pọ̀ ó ẹ̀yin lẹ́ ò mọ̀ wọ́n CNS. Sẹ́límọ́ kí ló bọ̀ ọ̀run dé sí òsì. Àjọkẹ́ ìwọ ni. Èmi ni o. Kí ló bọ̀ ọ̀run dé. Kò sí asùn náà ni bá a ti rí nù. Sáwọn òǹbàrà rẹ ni ọ̀wá ni àbí wọ́n lò ní kàn ṣe torí kò yé mi. Àwọn òǹbàrà ń wá o kódà ó fẹ́ kọsẹ̀ bá wọn bí àwọn là lówó lẹ̀ o. Àlówó. Ṣé àwọn tó máa ń gbowó lọ́wọ́ wọn sàn ti láwọn olówó mọ́ ni àbí wọ́n lò lọ. Ara o kì í ṣe pé mi lèmi ò lọ mo lọ o ó ní òṣò owó lẹ̀ náà ni kódà mo tó sọ pé tó yẹ pé 250 ilé ẹ̀bà gbà lórí 1000 naira mo rédì láti san wọ́n ní rárá kò sáṣọ owó lẹ̀ mo sì ti ní òṣò owó lẹ̀ kò sówó lẹ̀ gbówó bá wà lẹ̀ òun pín à. 250. Kí ló wá dé tí wọ́n lọ́ọ̀dọ̀ àjí. Ó pos ẹgbẹ́ mi irú lẹ́fù wo nù èmi ò lè lọ o. Ibi tó ti já sómi nu sọ aláàjì tó ń wò ó kò sí iye tó fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ tó rí gbà kò sí ohun tó fẹ́ tó rí bó ṣe ń wájú kódà lórí 1000 ẹjí sọ fún ọ 150 ni. 150 lórí 1000. Bẹ́ẹ̀ni. Ó dáa. Wo ṣùgbọ́n problem kan ṣoṣo tó ní òun ni wípé tó bá fún wọn lówó lónìí tó ṣe transfer tó bá di lọ́la lọ́sẹ̀ tó rówó rẹ o. Níbo wọ́n ti ń ṣerú ẹ̀. Èmi ò ṣe gbogbo yín. Wò ó Sálíbẹ́ kò sí nǹkan kan mọ́ jẹ́ ń parọ́ fún ọ àná mo lọ sọ́dọ̀ wọn mo ṣe transfer owó mi lónìí báyìí mo ti gbowó mi kódà mo ti tà tán àwẹ́rẹ́lé. Ayò ọ̀dọ̀ àjí ló lè ṣe lásìkò yìí àwọn rówó ṣe bísínẹ́sì o mo fẹ́ dọ́dọ̀ yàrá wọn. Ó dáa. Ó ṣeun. Ìmọ̀ rẹ̀ ẹ̀wọ̀n wájú kan kì. 150 lórí 1000. 150 lórí 1000. 150 250 300 400 mo rí èrè tó pọ̀ báwọn. 150 lórí 1000. 150. 150. Ìyá mẹ́mẹ́ mò ń bọ̀. 150 lórí 1000. 150. 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 150
Aláàjì ẹ ti lọ ni ẹ kúrò lẹ́rọ̀ra. Àlùbáríkà ti close mi lọ lé nìyẹn. Kí lá máa ṣe time mi. Ó yà yín o ẹ ti yá ń lọlé. Ṣé ò sí? Ẹ dákun mo wá gbowó ni. Ẹ wá gbowó. Bẹ́ẹ̀ni. Dey play ṣé lérè nìyẹn ni. Àbọ̀ wá sọ pé mi ò mójú yìí. Ìwọ kọ́ ló wà níbi bí ọ̀sẹ̀ òkè mẹ́rin níwájú gáàjì. Ẹ wo tòótọ́ ni ẹ parọ́ àmọ́ ẹ fi yún lẹ̀ kò sówó kankan lọ́wọ́ báyìí àrùwó kankan gbà kò sówó. Àwọn olè mọ̀ ní káàsì ti wà. Náà ló dín débì. Mọ̀ ní káàsì ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Dín débì kódà bí mo gbọ́ dé gan wọ́n ní 1,000 naira yín 150 ni. Ó ti di 200. Ẹ méjì di 200 di. Ẹ mọ̀ pé kó lè dá làwa náà báàkì abọ́jẹ́ pé nìkan wà ní iṣẹ́ ni alátara àgọ́ àwa náà mú gbogbo ẹ̀ àmúmọ́ra wọn ni àmúmọ́ra wọn ni. Ebi èlò alẹ́ fẹ́ gbà báyìí. Ẹ sọ ọdún kẹ́tì yóò rí ta gbogbo tí mo fẹ́ gbà náà kò kọjá 1.5. Lọ́wọ́ tó bá wọn. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Kò sówó tó bá. Mo fẹ́ kó nu lé kí rọra mọ yọ tọ́. Àwọn èèyàn ti sanwó káàṣì lẹ̀ tí àwọn bá sanwó lẹ̀ ní. Èmi náà mọ̀ pé sanwó lẹ̀. Àmọ́ nísìnyí bẹ́ẹ̀ mi náà bá ti gbà lọ́wọ́ yín ẹ̀ ń kó nu lé inú àmọ́ yọ díẹ̀ wà. Ìyìn nígbà mọ̀ yọ yín lẹ́nu lẹ́mẹ̀wá pé mo tún ti dé ẹ fún lówó lójú ìfẹ́ gbowó tó tó. Ó fẹ́ tó bí 2 million. 2 million. Pẹ̀lú ìwọ̀n kò dáa tó báyìí. Ọmọ ìwọ̀n náà. Kẹsì àwọn èèyàn máa sọ fún mi pé ọmọlọmọ àwọn gbàdá yìí náà tó ti wá kàn bá wọn kò tí wọ́n á gbà. Ọkọ̀ gbowó ọ̀la fún mi 3 million la fẹ́ gbà lọ́la. Lẹ́gbàá kò fún mi kò sí wọ́n kò níwà. Àwọn ọmọ mi kò sábà wọ́n bẹ̀. Bọ́wọ̀ rẹ ṣe rí ó dájú pé ìwọ náà mèrè ṣe o. Nígbà wa sọ pé ọwọ́ mi ṣe bẹ́ẹ̀ ọwọ́ mi ṣe tó wá mú ó lọ bẹ́ẹ̀. Kí ló dé sẹ́nà gbé yín ni? Wáyà orí mi kara wọn ni. Láì gbé transformer ọwọ́. Ètò gbé dájú ju transformer lọ. Àwọn èèyàn náà mọ sọ bẹ́ẹ̀ wọ́n á mọ̀ múná lọ́wọ́ mi. Àwọn èèyàn mọ̀ múná yìí bisẹ́rẹ̀. Ó dáa. Bisẹ́rẹ̀ ẹ̀pẹ̀lẹ́ ẹni sùúrù ìtàlá wa. Àwọn náà amúlùdùn ni wà. Èmi náà mọ̀ pé mo tẹ̀mí gẹ́dùn bí mo ti rí. Ó sì gbádùn mi tó. Àyè gbé wà fún mi gẹ́dùn mi tó. Ẹ̀pẹ̀lẹ́ ẹni ṣe transfer. Ẹ̀rọ yà ṣe transfer. Àmọ́ owó tó fẹ́ ṣe sọ pé ọ̀la ló gbowó. Wípé ọ̀la náà máa ń gbowó. Wọ́n ti ṣàlàyé fún mi wọ́n ní bí èèyàn bá ti san owó lẹ̀ lónìí báyìí nìsín èèyàn ò gbà lọ́la tó láwọn tó san owó tàná lẹ̀ òun ni gbé àwọn yẹn mi náà a ní ẹ̀wọ̀n àpàká nọ́mbà. Ṣé o ti débi àká nọ́mbà ni? 31. Kí wàá ní ìsìn yín tára yín wá ń sẹ́gi. O ti fi wáyà kara wọn lórí mi ni. Tí bá wọlé sí yín là ń kọ́. Mo ti rí ṣe. Ayọ̀ tó. 31 03 44 ó tún fọ. Ó tún wá fọ lẹ́ẹ̀mí náà. Tí ẹ rán ní Màríkà. Mo ti ṣe ní báńkì. Ibi màá jẹ́ láti. Ó yá ẹ gbà ó ti ṣe. Ó ti wọlé o. Ó ti wọlé. Báṣe wà kí n kàtà ìlọ fẹ́ mọ́ àní pẹ́ dé níwájú ilẹ̀. Ẹja ẹ jẹ́ kí gbogbo eré ó dọ̀la. Ẹ lọ pọ̀ gbogbo ẹ̀pọ̀ ẹgbẹ̀lúra wọn ẹ̀pọ̀ ó ti dọ̀la. Kí n pọ̀pọ̀ gbàdúrà rẹ lọ́la. Lémi. Tó bá wá mú lè rí tiẹ̀ sẹ́ gbogbo táyé ìsọ̀la ó bá bá tí mi rìn nígbà kankan lórí. Tó ti jẹ́ wáyà orí mi kan. Mo wẹ̀ yín mà ó ń wá pọ̀. Ẹni sùúrù ẹni nígbà charges kankan lọ́dọ̀. Tó bá mú lè rí tiẹ̀ sẹ́. Tí mo wá ṣe kọjá bẹ́ẹ̀ ṣe rẹ́mi kọ́. Wọ́n tó fọwọ́ ní fún. Ẹ̀rọ ló fòfo ṣe ẹni ò jẹ́dá kódà bí tẹ́ ẹ̀rọ mi dé. Ọlọ́ọ̀ yín jẹ́ débẹ̀. Ẹ gbádùn mi tó. Ọ̀rọ̀ náà sì gbádùn mi. Ẹ gbádùn mi tó. Ó dúpẹ́ ni. Mo yìí tí ìbẹ̀rẹ̀ kankan mọ̀ ẹ jára ẹ fọwọ́ lẹ̀. Ẹ mọ̀ wáyé ayé ọmọ yàrá ń fi láyé. Ọmọ ni wọ́n náà. Wọ́n gbádùn mi tó. Ẹyin gan ẹ kì láyé láàlọ́la. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín ni. Èmi tí mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ múra mi lẹ̀ lọ́la. Olómi ni ó rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ pẹ̀lẹ́. Ilé ọ̀la mọ́tán. Ilé ọ̀la mọ́tán fẹ́mi àti. Ọ̀la. Ọ̀la. Ó dọ̀la. Ọ̀la. Ọ̀la àbí. Ẹ má jẹ́ nìkan kó wà lé yín o. Ẹ má jẹ́ nìkan kó wà lé yín o. Ó tẹ̀lé bá ṣe ṣe gbogbo wáyà orí mi ló ti kara. Ẹ pẹ̀lẹ́ mọ́tò ká. Ìdúpẹ́ ló dá ṣe fún mi. Ẹ ṣé. Ẹ ṣé o. Ó ṣe jù o. Ẹ̀dùn ọlọ́mọ ní kó ìyàwó má sí lé. Ọmọ àlè lọ́mọ yìí ó ti da gbogbo ẹ̀rú gbogbo olómi ti ń pòpọ̀ báyìí. Jí ọmọ wà lé
ó sì yóò mẹ́rẹ̀ ṣe ju ìyàwó mi lọ mo ṣe ń wẹ̀ ó dọ̀là náà yóò gbà yóò tẹ́ wọn bóyá kẹ́rù. ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹ̀wò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá fáìtà ẹni mi tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọmọ ọlọ́ọ̀ni òjò máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first red card. máa kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ̀ tí ó lọ ń gba ìsọ̀mẹ́ta. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó yìí ìkejì á máa bá drag inú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kórìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ó ń ṣèṣe kọjá. kí ni ọ̀rọ̀ wèrè wo ló sọ kí ni. ẹ fi rìn sí orin mọ̀lẹ́bí ẹ̀yin lè níwájú ń sáré lọ bí ẹni pé ní plan tèmi ọmọ do you guys have hidden plan ni. sọ mọ̀ pé omi gbọ́dọ̀ ìpẹ́lẹ́ nu ọkọ̀ gbọ́dọ̀ pẹ́ ń sàkéèké kí la máa dúró sí lálẹ́. nígbà tí ìrìn yóò yé mi mọ́. ìsọmọ òpó yẹ ká tètè kúrò nínú ìlànà sórí pé táwọn ọba náà bá fẹ́ lọ sí ibi ìpàdé jákèjádò òun náà mọ́. kí ló tẹ̀ sí báyìí irú ìrìnàjò tó ní ká máa rìn lọ dandan yìí ṣe rí òru ẹ̀yìn kò mẹ́rin ọwọ́ ẹ̀wọ̀n ìjà lọ bọ̀ ọwọ́ lọ́wọ́ ń kájẹ làwọn akámọ̀ lọ pàdé ní tí ọjọ́ wa o ẹ jẹ́ kí ilé wa mọ́ káfíìrì wa ẹ̀yin ẹ wá ronú àkáǹtì tá a gbowó sí nígbà bá gbowó tí gbogbo wa bá fẹ́ lọ ṣé wọn ní trace wa tó NIN àbí BVN. kí ló tó wọ́n sọ̀rọ̀ bíi dìzẹ́ báyìí tó ń sọ̀rọ̀ bíi ẹni tó fọ́fọ́ tó gbé mi sọ̀rọ̀ bíi àgọ́. Hello bro, I wanna be on the safer side. I know what I'm talking about, bro. ọmọ tó ń sọ I know what I'm saying, mi bro sis ni mi. Bro mi ṣe bro. David náà ti sọ nínú interview nígbà tó sọ pé I'm the biggest kìnìkan obìnrin náà ń pè mí ní bro lọ́jọ́ òun ṣé mo wá gbọ́ ni ìmọ̀ tó kù sí èmi náà ti fa wàhálà yóò ní. gbójú èso kan fún ìjọ ìlàsí níbi kọjá ká lọ lálẹ́ àwọn àgbà gbogbo kiri gbogbo ATM lẹ́nu kọ̀ọ̀kan nígbà tí lọ́ba fi mú àgbà gbogbo ẹ̀tàn bàbá tí wàá gbà tán ní kálukọ́ yọ pàṣẹ ó mú tiẹ̀ èmi náà mú tèmi tọkọ mi òun náà mú tiẹ̀ bí o bá wọ ọkọ̀ pò pa àmọ́ orílẹ̀ gbó. ẹ̀yin náà bá a san lọ tàbá ti pẹ́wọ́ tán ẹ̀yin náà lè gbọ́mọ. bá a ṣe ní kí wà á ti lámìlámì kẹjọ ṣe kí ní ká pé alọ́ lámìlámì lẹ́nìkan rí. táà ní rábọ̀ yín àgbà ọlọ́run àtọkọ̀ ẹ̀ máa yá táà pé ó náà ká tó lámìlámì. ibi tèmi àti ọkọ mi náà bí tó bá wà àbáwọ̀ gbòòrò lọ àbí kẹ́tẹ́ wọ́n gbọ́ àìwọ̀ nǹkan tẹ́ gbìyànjú àti jẹ́ oyé mi ni pé omi gbóná ìpínlẹ̀ nù bẹ́ẹ̀ wọ́n ìpín sákèké òun là ń ṣèkà bẹ́ẹ̀ bá ṣe lójú ọmọkùnrin fara rẹ lọ láti jà ní tí wọ́n fẹ́ wọ́n kò sí àlà ó ti lọ báwọn. àwọn pònú ajá tí ń gbó máa fẹ́fẹ́. ẹ wá wọ̀ wọ́n òpònú ajá tí ń fárí fájá. alárùn lọ́gùn àwọn ẹ̀. ẹ wò wàhálà ti ṣẹlẹ̀ o èmi ò rí irú bí rí o wọ́n ní 10K ní abó oúnjẹ kan láìsọ níbẹ̀ wọ́n ń tọbẹ̀ lọ́tọ̀ wọ́n ń tókèrè lọ́tọ̀ inú ìrírú báwọn rí kọ́ gbé wá. ẹ̀yin ọba yín ti dé ẹ̀yin ní tábà jẹ́ náà àmọ̀jọ́ nù owó tó tọ́ sí kálukú. mi ò tí ì jẹun. ọ̀jẹ̀ wọ́n jẹ́ káyọ̀ rẹ̀ dàbí ayé ọ̀pá kan wọ́n jẹ́ kí wọ́n ò sí ní jẹun. ẹ má wọrí tèmi yé mi máa jẹ sọkúndà alẹ́ gàrí àtẹwà náà fi tọ́ mi ẹ má wọrí. ọ̀dà kí ni ọ̀dà tiẹ̀. gbogbo tó bá ti ní. pléètì méjì lèmi fẹ́ gba gbogbo ẹ̀ jẹ́ 20,000. ṣé fún ọ nìkan. pẹ̀lú omi ó jẹ́ 30. ẹ méjèèjì ọ̀lẹ́ nínú àwọn akúrẹ́ tó fi bọ́ọ̀sì ní bọ́ọ̀lì bọ́ọ̀sì bá wà. ọ̀tá bọ́ọ̀sì bí o. wọ́n ní gẹ́gẹ́ kí ló pẹ̀ wọ́n ní bísọ́wọ́. wọ́n ní. kò sí speedy biscuit àbí digestive. ní ìjẹ́ lọ́kàn máa ń wọ̀ ni. ẹ wò nǹkan táwọn ọmọ ìlú gbẹgbẹ gbogbo wa. mo ní ìwé omi ọ̀dà you got you ọ̀fẹ́ you got you.
Yà fún juice. Juice. Ṣé pop-off ni wọ́n náà fẹ́ jẹ? Fi lẹ̀ sí. Ọjọ́ wọn ọjọ́ kan náà ni gbogbo wọn padà. Ẹran kan ni gbogbo wa. Ọjọ́ jẹun. Kí ló tẹ̀ ṣáájú wa lọ? Ẹ mọ̀ jò ṣáájú wa lọ. Kí ló dé? Àgbàlagbà nìyí. Kí ló bẹ̀rẹ̀ tó ń tẹ̀ ọ̀hún volunteer? Ẹnì kankan ò ní lọ́bù kankan. Bí láyé ẹnì kankan lọ díà. Èwo lórí ibú gan-an. Ká ní pé ẹ̀bá géètì 10 years lára kìíní ẹ̀ mọ́ yọrí tẹ́pẹ́ lọ́dún. Ìyàwó mi. So mo sell me out. Èwo lọ́nà sẹ́ẹ̀lì ní out. Ẹ̀jẹ̀ ẹ̀ sọ dàtú. Gbogbo abẹ́ tó ti bàjẹ́ náà fà á lọ́mù fún yín tẹ́gbẹ́ ààrẹ. So shit lè mi lórí ni. Ẹ jẹ́ ká ti ẹ̀bà yóò ti ṣe bí mi àti àríra wa tán lẹ́nu. Ẹ̀yin dákun ọbìnrin ẹ̀yin kẹtọ́. Àmọ́ mo sá ọ̀dà ní ọ. Ìwọ ọ̀dà òkè ni wọ́n náà. Ọ̀dà owó òkú ní ìdá gbogbo wa. Kẹ́ tó fi gbogbo owó jẹun tán èló gẹ́gẹ́ ló ló kù lẹ̀ báyìí. About plus or minus. 6.5. 1.5. Irọ́ 7 points yóò gba ẹ mọ̀ jà sí kàfúnra wa. Ẹ mọ̀ jà sí kàfúnra 7 points ní ẹ bá àtijọ́ sí tí ó ti tó gún ìṣẹ́jú. Ẹ ká sọ pé gbogbo ẹ̀ 7.1. Ìgbà tó wá mọ̀ pé 7 points kí ló pè. Kí ló dáa ń béèrè lọ? Kí wá lóde tó ń béèrè lọ́wọ́ àmọ̀ràn bí ní Ọ̀yọ́. Ìfẹ́ ká sọ bá ṣe pé ń bí náà. Ẹjọ́ ní ọ̀rẹ́ àlùbọ́sà sí ilé ìgbé wọn rí àlùbọ́sà sí mú kẹ́ dákun wọ́n àlùbọ́sà. Ẹ ọkọ ló tẹ̀lẹ̀ ẹ bá mi bí ẹyin kan ẹ bá mi bí ẹyin kan. Kí ló fẹ́ fi jẹ? Ẹ má wọrí ìṣe. Ọmọ ìyá gbé. Ọmọ mi ọ̀pọ̀. Ẹ̀mí tí mo dáadáa. Ẹ̀mí tí ọ̀já tẹ̀lé yẹ pẹ̀lẹ́. Ìwọ́n náà mọ̀. Ẹ bá bàtà dé ẹyin. Ẹyin kan. Ẹyin kan. Kò lè jọ́ ọ́n dẹ́nu àbí Mọ̀ jẹun. Gbogbo ẹ̀ lọ. Ẹ má yẹ kékeré fún mi o. Ẹ má yẹ kékeré fún mi o. Ẹ má yẹ kékeré fún mi ẹyin lájọ. Gbogbo ara ẹyin gbóná ẹ̀. Ẹyin jẹun wọn ní kọ́kọ́ pọ̀pọ̀. Oúnjẹ tí wọ́n jẹun. Bọ́ọ̀sì bọ́ọ̀sì ẹ̀yìn àwọn kan tí wọ́n mọ̀ jù. Tí wọ́n fẹ́ rẹ̀ mi ẹsẹ̀ ìtẹ̀ gan ti wá yá jù ní ọgbẹ́ wà láàrin wọn aṣáfẹ́ sábọ̀. Ẹ tẹ̀ wo ní obìnrin lẹ́yìn tẹ́tọ̀sẹ̀ ní tún kéré. Ẹsẹ̀ yín kéré lẹ́gbẹ̀ẹ́ kí ní yín náà kéré. Mo dáràn. Ọlọ́dẹ. Dáràn. Kò sówó bí ó. Aṣọ ni bàbá mi. Ṣá? Hi. Àjálè. Àjálè. Mo ti gbé fún bàbá mi àjálè. Try anything funny. Mo ní owó tó wà lọ́wọ́ yín. Owó wà. Bàbá mi. Tó wà lọ́wọ́ yín ni mo fẹ́. Bàbá mi. Abẹ́. Tusa wuli sáwọn ní tó àpò fún sítorí ọgbà pọ̀ ní fún gbogbo dání. Ẹ̀wọ̀ jẹ́ ìsìnkú. Ìwọ ó sínú ara ni. Ebo bra, etu lẹ́yìn ilé ni bra, ilé ni mí. Ẹjọ́ kò sí kankan mẹ́, tẹ́ ẹ bá sí mi tẹ́ ẹ kọ́ mi lẹ́mẹ̀tì kan òun gbọ́ ẹgbẹ́ fúrufú ni. Kò sí white, kò sí cream, kò sí kọ́lọ́rì, kò sí kẹ̀kẹ́. Ẹgbẹ́ yìí. Olówó lẹ́yìn sọ pé ẹyin gbẹ. Ẹgbẹ́ yìí gbẹ kò gbẹ. Gbogbo tó lè fẹ́ gbé èrè fún wọn. Tó bá fi tó sí yọ̀wọ̀ wọlé. Gbogbo wọn sùn ò ti dì pọ̀. Ẹ ìṣòro. Ẹyin ni láńlọ́ọ̀dù tẹ́ ìfi tẹ́yọ̀ wọlé ọ̀dà kù. Ó dáa tí ò bá yẹ yẹn lé kí n gbé yín débẹ̀. Lẹ́ẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀ owó 7.5 million. Yes. Ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀? Kò ní dá bẹ́ẹ̀. Ṣé wọ́n lọ sọ bẹ́ẹ̀? Ọ̀rẹ́ mi. Ta ló ṣe tíátà fún wa nù yín? Ṣé wọ́n lọ tọ́ mọ́gùn dì? Ṣé wọ́n lọ tọ́ mọ́gùn dì? Èmi ò lè wá sọ pẹpẹ. Ok. Ẹ wo àwọn àlẹ́ àwọn méjèèjì ní kẹ́tì bèrè. Ó dà ìpòrí yóò pè. Ṣé kí n fọ́kàn lórí yín ni? Ẹ má bínú. Àkáǹtì ló wà. Àkáǹtì ló wà. Ẹni tó ní àkáǹtì rẹ̀. Ẹ ti mi rà. Kò sí lọ́wọ́ mi. Dádì mi, bá mi. Ẹ mọ̀ jẹ́ kí bọ̀ ọgbọ̀n olóòdì jójó tì í. Ẹ mú àkáǹtì àmúwọ̀ rẹ̀ ní ATM wa. Bàbá tẹ̀ mú. Sá. Ẹ tọ́kọ́ ní ATM wa lọ́wọ́ ẹ̀ pé kọ́mọ̀ sórí rẹ̀. Ẹ kẹ́ bá yín lo oògùn. Bóyá, ta ló mọ pé nọ́mbà rẹ̀? Bá mi tó gbé Ẹni tó lákàntì ló ní pín èyí mọ kankan o. Ẹni tó. Àpá nìkan tẹ́ ìmí tí wọ́n wà lọ́sọ̀. Òun ti tẹ́ ìdí ní orí. Ojú ẹ̀bùn.
ojú ẹ̀ bọ̀lẹ̀. Sí. Kọ̀ọ̀kan. Lẹ́rí mi kúkú jẹ́ kí n kú síbí kò sí kankan tí mo lè gé ká kú. Ẹ dìde bẹ́ẹ̀ ṣe wà ẹ dìde. Ẹ̀yọ́ máa wú. Kí n bẹ̀ ṣùgbọ́n wá kí n bẹ̀ ṣùgbọ́n láti dání lọ́rọ̀ wọ́n sí mi lọ́lẹ́ bámi ò ní ọ̀hún. Wọ́n èdè ìjọ ó sì á pẹ́ wọn láàárọ̀ ìgbà yìí tó pẹ́ wọn dé báyìí. Àbúrò dákun wọ́n mú pé dákun àwọn tí máa ń ṣe POS láàrin àwọn tírísítà nǹkan ga ó pupa nǹkan ó dúdú obìnrin kan náà wà láàrin wọn ó dúdú báyìí. ṣé ìṣáájú POS. Àwọn náà ni. ẹ̀rọ ṣé ìṣàṣì kí wọ́n gbowó lọ́wọ́ yín. Wọ́n gbowó lọ́wọ́ mi bó mo ṣe transfer owó sí wọn wọ́n sì ní wọ́n á gba káàṣì lónìí ó ń POS ní níbẹ̀ ṣé wò mí yìí àmọ́ mo ṣe káàṣì sí wọn mo ṣe transfer sí wọn mo wá fẹ́ gba káàṣì ẹ̀ ní àárọ̀ yìí tó dé ń wánu. sún wọn pọ̀. 1.5 ni. Kí ló dé? 1.5. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń ṣe mi ò sí nǹkan kan. Ó ti lọ. Kí ló lọ? Ó ti lọ fà. Àwọn kan náà wá bí láàárọ̀ yìí wọ́n ní káwọn padà wá ń jẹta àmọ́ wọn bá wọn ń jẹta wọ́n tún ní káwọn wá lónìí wọn tó rí wọn lónìí. Àwọn náà ti sunkún kúrò ń bí. Wọ́n ti sunkún kúrò ń bí. Tèmi bọ́ mi. Ṣé bá lè bọ́? Ibi yìí kò yẹ kó gbàmọ́dé fún mi ṣé bọ́ wà bẹ́ẹ̀ nígbà tí mo kọ́ ọ̀rẹ́ tí mo wá lánàá bí wọ́n ṣe dúró ní ibi tí wọ́n tàkì ní tapọ́lì bí ẹ̀ tí wọ́n ti ní ìwọ́n bó ṣe wà ní èmi dúró bí wọ́n gbàgbọ́dé ibo ni àwọn tọ́gbọ́n wọn náà fi wà. Ojú mi ò gbọ́dọ̀ tán ní. Tèmi ti bá mi. Nígbà tí mo dúró wá bí mo dúró báyìí bí ẹ ṣe dúró ní ibi tó kọ gbòòyà àtúntò sáwádà á sọ̀rọ̀. Mo sì ṣe transfer. Mo ṣe transfer fún ọmọ tó bá dọ́ọ̀lì fún wa gàkà sí. Mo rẹ́rìn kú òǹbí ni. Bí mo sì bá fẹ́ mọ sunkún báyìí ni ò tí ì yé mi. Practically won you. Ó ní rárá ìwọ ni POS charges. Tó orí ibi tó o bá rẹ̀ dé. Ó ló fẹ́ ṣe báyìí. Àdí mi o. Àdí sí Emefiele. Àbẹ̀bẹ̀ wọ̀ wèrè. Àdí mi. Ṣé ìsọ fún ọ? Èló ló pọ̀ wọ̀nà? Mo náà yóò rẹ̀ yìí. Tí ẹ bá ti ní èrè 1.5 1,500 lórí ká wà yí wà. Àǹtí ẹ sì sáré ya bọ́ọ̀lẹ̀ báwọn. Èmi mọ tó ṣẹlẹ̀. Bọ́nà wàhálà wà o wàhálà ti wà o. Àti ẹ̀dùpẹ́ pé kì í ṣojú igbó ló dákẹ́ sí inú ilẹ̀ mọ́ ń pe gbọ́mọgbọ́mọ. Èmi mọ̀ pé kò sí epo nínú ọ̀kadà. Epo mbẹ́mbẹ́. Epo lórí burúkú ọyọ kìkì. Ẹ wá jókòó. Jókòó síbò. Ẹ wá kìkì ọ̀kadà ìjọba start. Bọ́ọ̀lù ẹ̀yin ṣe rẹ̀ pé kò lè pọ̀ náà. Ẹ rò pé ìmọ̀ nípa ọ̀kadà. Ọ̀kadà tó ti wọ rìsáàfù látòkè ń bẹ̀rù. Ilé burúkú. Ní tí yín ò ti bà yín. Gbọ́dọ̀ pé ètò kéékèèké orí burúkú lẹ́mọ̀ rà káàkiri. Ẹ mọ̀ ojú ogun bí ẹni pé wọ́n ń sítọ́ sínú ọ̀kadà ẹ̀ sì ń pariwo. Ọ̀tọ̀ ní tí socket and bond tàbí kí ni gbogbo wọn jà. Ọ̀tọ̀ ní tí spọ́ọ̀kì ọmọ ṣe kàràkàrà. Ọ̀tọ̀ ní tí socket and ṣe ní ọmọ ṣe orí burúkú káàkiri. Ẹni gbogbo ń ṣàmọ̀ ṣe lẹ́lẹ́yà lóní pèlèpèlè. Grade by grade lẹ́yìn èèyàn lọ́kadà. Ìyá kọ́ mi sẹ́yìn kí mi àti yín èso ń jà kọ́sítọ́mọ́ tó kọ́sítọ́mọ́ náà ni wá só ti yé yín bẹ́ẹ̀ bá sì wò dáadáa bọ́dì ti yín gan ó wúwo lórí ọ̀kadà yìí kò jò rí. Èmi mo ní káwọn ọ̀ràn yín mọ̀ jẹun kanu àbẹ́ mo ní káwọn ọ̀ràn yín jẹran kán mọ̀ ní ẹran létí.
èmi mo kó bá ràn yín ẹ mọ̀ ṣe ìsun tó láì ṣe pé bí àwọn ilé epo sọ fún yín pé epo mọ̀ ń sun báwọn ò ní kẹ́ kọ́kọ́ re torí ẹ̀ nà. Èmi náà mọ̀ pé wọ́n ti yọ sọ́sídì lórí epo ìwọ̀nba kékeré tá a bá rà òun náà láfi ẹ̀ pawó látọ̀ lọ rà mí sí bí ẹ bá ra odidi kìíní ìsinú kìíní owó téèyàn ra epo yìí tí ó kùnú kìíní yìí ó tó owó téèyàn fi ra lẹ̀ téèyàn sọ pé ilẹ̀ tó gbẹ́nu létí tì ẹni mo fẹ́ wọn fẹ́ ń tọ́ wọnú gbó inú owó epo ní ìsìn téèyàn bá ra sí kiri gbogbo ẹ̀ náà lọ́jọ́ wà lù ẹ máa láàánú ti aná náà. ṣé yín tọ́ta gangan ni ò jẹ́ kẹ́ lè pe subsidy dáadáa tó ráyé yín ti bàjẹ́ ìgbà táwọn ẹgbẹ́ yín ka fọ́ọ̀mù one girlfriend lẹ̀ lé káàkiri kí wàá ló padà dà fún yín ọ̀kadà òfò lẹ́ fi ń gò káàkiri ṣé yín nìkan ni wọ́n yọ subsidy lórí rẹ̀ gbogbo àwọn ọlọ́kadà ẹgbẹ́ yín táwọn ra fún tàǹkì tó ń gbé ọ̀kadà káàkiri ṣé wọ́n yọ subsidy lórí wọn àwọn awítọ́ èyí tí mo káyé yín ti bàjẹ́ láti bá tí mo ti ń wo ìpàkọ́ yín tí mo ti rí pé tálíkà ló mọ̀ ní irun ọgbọ́ ṣìrìn irun ọgbọ́ ṣìyà ìdèrèdè. ó ti àdá báyìí èmi gẹ́gẹ́ tí a mọ̀ ní ìsìn pé lásán ọ̀rẹ́ ńlé lásán ọ̀rẹ́ lórí kọ́ torí wọ́n bá lásán ọ̀rẹ́ lórí kọ́ ni kì í ṣe pé òun máa bú mi lẹ́sùn pé mo gbé ọlọ́kadà àti wípé mo ti gbé ọkọjá ìdajì ọ̀nà níbi tá a dé dúró yìí kó wo òdìdí wá wọ́n dọ̀lọ́kadà ẹgbẹ́ mi dúró yóò sì gbé ọ ó sì mọ rẹ. èmi ò lásán rẹ lórí kan ẹ̀bẹ̀ ẹni tó bá nìkan ni ọ lásán bẹ èmi ò tiẹ̀ nìkan rárá débi tí ń lásán rẹ lórí kan wọn ò kórè yín burú orí yín ti dàrú ayé sí mi mo wá kó bá yín kí yàyà yín wá bá ti yín jẹ ni abẹ́mi mo ní pé kó rogun yín wá parí iṣẹ́ lé yín lórí ìgbà tí ìyá ọkọ ìgbà tí bàbá yín tó ń fẹ́ yàwó káàkiri tó rò pé òun fẹ́ la kò mọ̀ pé èèyàn ọmọ lòún dá sínú dààmú wọn ò pé èsì mo rò pé orí yín ti burú kẹ́mi fún yín nídàájì kí ló dé ṣe fẹ́ lè orí owó mo pẹ́ ti yí lórí ṣé mi kí ló fẹ́ gbé mi lọ ni mo dé ẹ fún mi lẹ́yìn mi lọ fún mi ní owó. kò sọ ní pos ní ṣe sí rí pos ẹ gbowó fún yín lọ́wọ́ ní pos ní oní pos dà. èmi àtẹ́jọ́ sọ̀rọ̀ pos àbí òun mọ̀ ọ́gẹ́ ni ètò òpòkú ẹni tó dàbí wọ́tàmẹ́lọ ọmọ ọgbà ní ìfẹ́ ọ jẹ́kọ́ ìyẹ́ pé ọ̀rọ̀ yẹn rẹ̀ lọ. ṣé tẹ̀ ẹ̀ka obìnrin tẹ wà lórí stage wọ́n ṣe pè fún yín. ìwọ ló fà á. ṣé ẹ fẹ́ di ọmọ ọlọ́mọ létí mi. ìwọ ló fà á. níbo mo ti fà. bó ṣe ń gbé mi lẹ́mìí gbóná ni. ẹni sùúrù ẹ jẹ́ kí ìlọ́ba oní pos. ó lè lọ bó pos ó bẹ̀rẹ̀ sí. ẹ wá lọ mi lọ. ṣe sùúrù. kí n ṣe sùúrù níbo tí bá dèzè tí ẹ ṣí eré ni ẹ já wèrè ni ẹ wá lọ pé mi ò lórí mi láṣọ lórí kan. ẹ gbà mí láàrin. ọmọbìnrin mi sùúrù ṣe dìgbòlùjà ni ó ní. rárá alápìnrin ìyá alájà ilé. má fi bàtà rèé sórí ẹ olóògùn gbogbo owó tó ń gbà tẹ kó fi ra toothpaste kó fi fọ gbogbo yín ló ti gíràn mọ́lẹ̀ aláyé báyìí tí àwọn ọmọ ẹgbẹ́ mo lè fòkò fọ ọ. èyí ló ṣe ní ìfẹ́ ọ̀pọ̀ṣẹ̀ dání ọ̀pọ̀ ìfẹ́ àwọn ọmọkà. ọ̀kadà kúrò bí olóṣì ẹ̀rí ó pọ̀ ọ̀kadà ní rẹ́ẹ̀dì. lọ́wọ́ ni àìlówó lórí àtúmọ̀ yìí ọ̀rọ̀ ti gbé nígbà tó fún ọ̀fẹ́nu ọ̀túnmọ̀ ẹ̀yẹ aládùúgbò ọtí mọ orí yìí lọ sábà lọ oníṣẹ́ yìí bí odó orí kan ọ̀sẹ̀ kẹ̀ bí wọ́támẹ́lọ̀ wọ́n ọ̀kadà ẹ̀ ò ṣe dáadáa o ò ṣe dáadáa ó kù díẹ̀ kí n gbọ́ ọmọbìnrin ìdébẹ̀ fún mẹ́tẹ̀ẹ̀dì kó mo gbé débẹ̀ rẹ̀ nísìn gbogbo àdó mọ̀ tí ó jáde lórí lórí gbogbo nílé yìí ọdún sọkọ̀ ọdún náà lórí wúwo lọ́wọ́ yìí àbúrò ìta mọ̀mọ́ ti ṣèrò gbé láyé mi mọ̀mọ́ ti ṣèrò gbé ayé mi mo ní wà páàkì ọ̀kadà sí owó tí wọ́n èwe epo lọ. ó ga ọ kí làwọn ọ̀tá fẹ́ fàyè wá sí báyìí gbogbo ọ̀run tá a ti gbà láti mú kan mọ́kàn bá a ṣe ń rí bẹ́ẹ̀ ní bọ́ lọ́wọ́ wa. wọ́n sá èmi wàá lòórò tó le tó báyà ń tó mo ti ń pè láti àkàtọ̀ dáhùn ṣé tààrà owó tí wọ́n gbà lọ́wọ́ gbà yẹn. ṣé kò tó torí. ẹ ti lọ ṣe bí ìyá ń sọ wo má fọ mo ti gbogbo bíi ìsìnkú wa báyìí ìyàwó mi tó ti gbé ọpọlọ kalẹ̀ tó bá gbọ́ nǹkan tó dírẹ́sì sílẹ̀ fún wa àwọn pàdé o ṣé kí n má tẹ̀ bá tó sọ àìdí àyẹ̀ká ìmọ̀ ní ọpọlọ ń bẹ lórí ọmọ ìlú tán ìyàwó ni ìyàwó ni ọlọ́run ló fi kẹ́mi láàrin ibi àti ẹ̀ ṣé o mọ̀ pé nǹkan wà tó current nísìn wọ́n ṣe yọ subsidy epo tí wọ́n sì wọ́n gbé àìdí àyẹ̀ká ní orí káwa náà nílé epo kékeré tiwa mo ní àwọ̀ bóòlù yóò ṣe lówó fún wa tábà ti lè po 10 litres nílé epo àwọn àna wa omi 50 litres àtàwọn nǹkan mi tó jọ mẹ́kọ̀ọ́ àwọn àlùpọ̀ á ṣètò àtọ̀ àwọn àrọ̀ sínú 4 litre ọmọ bẹ́ẹ̀ máa ń ṣe black packet yẹn tó máa ń gbé bó káàkiri tó máa fi ń láwọn rẹ̀
Wọ́n ní tá bá ti ṣe bẹ́ẹ̀, tá bá tayọ̀ tán, tá bá máa rẹ̀ pọ̀ mí báyìí, á rẹ̀ pọ̀ 20 litres, á kàtó pọ̀ mí sínú kẹ́ẹ̀gì, 100 litres sí 150 litres, á tún lù pọ̀. Ọpọlọ rẹ̀ ò pín ọjọ́ fún ọ̀rẹ́ mi rò, torí pé nígbà tí ojú pọ́n igun mi, àwòdé bára. Ọlọ́run. O tún gẹ̀t. Ọlọ́run. Màmá bàbá yìí ti dàgbà. Wọn ò lè bímọ mi mọ́. Àmọ́ wá wọlé apẹ́lẹ̀ ti di waste product fún wọn lọ́mọ mi. Mọ́sá. Ọkùnrin táyẹ̀ ti bàjẹ́ níyàwó rẹ̀ ń direct ilé ayé rẹ̀. Òun wá di PM ayé ara ẹ̀. Ìyàwó rẹ̀ ní ń darí. Mọ́sá. Ìyàwó rẹ̀ ló mú òwà tí ò pé wa. Ó tún ti lọ wá mi wá. Ọkùnrin ẹyọ kan tó mọ̀ tí wọ́n sẹ́ẹ̀tì tó jù lọ. Ara ẹ̀dẹ̀ bọ́ tí èèyàn wá sàn sí lọ́rùn ọwọ́. Ibi téèyàn ti máa gan ọkùnrin nù kì í ṣe bí sókòkòsókò tó nìkan. Ọlọ́run. Mọ́sá. Ó kí ọmọkùnrin ti burú. Back to sender. Kí ló dé? Orí ẹ̀ Èwo lè pé tó ṣe fún mi. Nọ́mbà orí ẹ̀ ti burú sẹ́. Láyé ẹ̀ tó fi jáde láyé. Ebo ní nọ́mbà mi lọ. Wọ́n pè mọ́ o. Máa lọ fi ọlẹ̀ ní ìfẹ́ àti bísíǹsì ẹ̀rìn ní lọ́tọ̀ọ̀tọ̀. Máa lọ máa fi ọlẹ̀ ní ìsìn. Delete nọ́mbà mi o. Tó bá pè mí kú pa o. Dẹ̀yìn lẹ́yìn mi o. Business offer wá ní. Ọ̀fà kọ́. Musa. Màá gbà ọlẹ́sẹ̀ lójú. Ó gbọ́ ẹ̀rìn. Musa. Ọ̀rẹ́ rẹ̀ ají ló máa ń pè ẹ́. Mọ̀ lọ wá fẹ́ lọ. Wọ́n lọ. Business sọ pé èmi kankan mo mọ̀ pé a máa kárí mẹ́ni. Kọ́mẹ́dì lẹ́lẹ́ ìjà rẹ̀, kọ́mẹ́dì lẹ́lẹ́ yìí, kọ́mẹ́dì lẹ́lẹ́ ìjà rẹ̀, kọ́mẹ́dì lẹ́lẹ́ yìí. Yóò tàn sí owó tàn sí owó káwọn lọ́wọ́ pa agbárí wọn pa ó. Báyọ̀ pẹ̀tù, Báyọ̀ pẹ̀tù. CNS. Yọ̀gẹ̀dẹ̀ aláwọ̀ ojú kò fẹ́ràn lánàá lọ. Yọ̀gẹ̀dẹ̀ ọlọ́pọ̀ ojú kò fẹ́ràn lánàá lọ. Gbogbo fún ìyàwó mi. Olùṣàrà rẹ̀ ojú ẹ̀ ló ṣe tó máa fi ra mọ́tò tuntun nínú iṣẹ́ yìí. Màá fi kọ́lé bàbá fúnra lẹ̀. Bàbá ń yọ nílẹ̀ dáhìá máa balẹ̀ o. Kò síbi tó lè mo lọ káwọ́ sí bá di wèrè káàkiri. O ti pẹ́ jù. Mo pẹ́ jù sọ́mọ tí mo ti wá pọ́n mi ní. Mo lè dé lórí burúkú gbogbo ẹ̀fọn àrùn. Ìdásùn lára ló mọ̀. O ti ṣe báyìí. O ti dágbé nínú ọ̀rọ̀. Ìwọ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ kì í sùn. Ó ní tí mo dààmú pé ó fẹ́ sọ ọwọ́ burúkú olùsọ bí akọ́ fún ṣòkòtò ẹ̀. Ó yá ọjọ́ lọ kọ́ kí. Ó yá mú sí ẹ̀. Lóbi ti pọ̀jù jáde. Lóbi ti pọ̀jù. Oníyan mi sí. Ṣé ìpín mi ti pọ̀jù náà? Ó ṣe ń ṣe báyìí. Ojú ẹ̀ tí wọ́n mú ojú. Ó wá gba ìlú tí ní kọ́kọ́ gba díẹ̀ sí i mo ti change colour tún ó yá dásí. Àbí ká ṣe epo díẹ̀ kíní jẹ. Gbé mu kó lọ fún ìyá rẹ̀ lábúlé kó gbé mu. Ìyá rẹ̀ tó lọ fẹ́ ọkùnrin tálíkà tó fi bí ọ tèmi náà fi fẹ́ tó fi lówó lọ́wọ́. Ayé wọn bá mi ṣe ọ. Bí sùúrù jẹ́ ń dákẹ́ ní sí dáadáa. Nígbà fọwọ́ púpọ̀ ń gbà náà. Ó ti jọ àbẹ̀. Ó ṣàkóso. Ó kù díẹ̀ rẹ̀. Jẹun tó lè lọ sí. Òótọ́ ni. Ọ̀sán. Kò sí gítà lè fi rò ó ni. Gbóhùn ilẹ̀ bó ṣe mọ̀ jò wọ́n mọ̀ gbọ̀n kiri bí ewé jóbélé ni. Kò sí kíní gbúgi wò láwá lè fi rò báyìí ní. Nísòrò kára wọn. Mo rò bóyá ká mú kerosene gan mọ́. Kerosene lè jólé o. Ọlọ́run bá ti wá dára sí. Kíní ìsàn. A ló jẹ́ wádìí. Tọ́lọ́run bá ti bá wa ṣe ní ìsìnbà ká tún mú gáàsì mọ́. Irọ́. Ẹ̀pọ̀dé pẹ̀tròdé. Báyọ̀ pẹ̀trò. Wọ́n ní tí a mọ̀ ìtàn. Epo máa ń fẹ́ ìbò. No more scarcity of well. Ọ̀lẹ́gbẹ̀rẹ̀ náà.
ìwọ náà lọ yẹ kú jàre nǹkan mo lọ pọn mi wọ́n fi ṣépè fún yín lórí kẹwọn fún obìnrin sẹ́yìn. báyé jẹ́ sí ẹ̀yin èèyàn yìí ilé fẹ́ sáyé ra ẹ̀yin èèyàn yìí o kí lẹ fẹ́ báyé jẹ́ sí ẹ̀yin èèyàn yìí o kí lẹ fẹ́ sáyé ra ẹ̀yin èèyàn yìí o kí lẹ fẹ́ sáyé ra ẹ̀yin èèyàn yìí o. ṣe epo máa ti tán ní mọ́tò ìkẹ́ ẹ gbà mí mo ti wá máa rébo lálẹ́ báyìí tó máa ti rébo lálẹ́ yìí o chai ayé ńlá tálẹ̀ ọ̀gá ẹ̀gbọ́n tálẹ̀ ẹ̀kalẹ̀ ẹ̀jọ́ kí ló ṣe mọ́tò epo máa tán nínú mọ́tò ni epo tán nú ẹ̀ ìfá gbogbo tí mo ti fẹ́ répo gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́ lálẹ́ ilẹ̀ ti ṣú ẹ̀rẹ̀ epo mọ́ kó sílẹ̀ gbogbo bí ìdẹ́kùn máa dé junction ti yé ṣe é mind the black market enter black market a máa gẹ̀ẹ́tì ẹ̀ ẹ máa gẹ̀ẹ́tì ẹ̀ bọ̀ ṣe mọ ilé tá à ń sìn ẹ̀mọ́ ti yọ subsidy èló ní ẹgbàá 1.5 fún ní lítà kan ẹgbàá mi gbé wá amẹ́ríkà ní 5 or 10 litres ọ̀yà mi ń bọ̀ mi ń bọ̀ ẹ̀ lè pẹ́ ń bí náà mi ń bọ̀. Bàbá 5 litres lè máa rí lálẹ́ gbogbo nǹkan ti tán o. eléyìí o ṣé lè ti èyí ló ti gbé 5 litres. Ọkọ̀ tẹ́ wọ́n nǹkan ju 2 litres lọ. eléyìí owó litre lélẹ́yìí náà. Sẹ́yìn máa kọ́ wáṣẹ́ wa ni. Ọkọ̀ tẹ́ wọ́n ilé 2 litres. Bàbá ebi kẹ́ ti kó omi náà ní à. Ẹ wá ká ọmọ yẹn bá rí àwọn ọ̀nùmọ̀ yẹn ṣe ìtàn bá yín bí yìí. Àwọn ṣàlùwà ebi risk gan o. Ebi risk gan o. Ẹ sílé epo yẹn. Ṣé ti ṣí àwọn nìyẹn kàn wá. Káyọ̀ máa balẹ̀ o. Kò síbi tán dé tí wọ́n ní mọ̀ wọ́n. Kò síbi tán dé tí wọ́n ní mọ̀ sára yìí. Ọ̀gbẹ́ni yìí sọ́ni mọ́tò yìí náà lójú wà ní. Razak. Ẹ gbọ́. Báwo ni? Hello, bọ̀dá. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ṣé rí mọ́tò yìí? Ó ti jẹ́ kó parí ẹ̀ náà. Bọ̀dá mo ti gbìyànjú lórí mọ́tò yìí. Mọ́tò tuntun ìyẹnjú báwo ló wá ń gbà kí ló ṣẹlẹ̀ sí? Ẹ wo mo ṣiṣẹ́ lórí mọ́tò yìí kò síbi tí mi ti tọwọ́ bọ̀ lórí mọ́tò yìí. Kí ló wá dé? Ṣùgbọ́n mo rí i pé ẹ́ńjìnì ẹ̀ ti lọ. Ẹ́ńjìnì lọ? Bẹ́ẹ̀ni. Lọ síbo? Ẹ́ńjìnì tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rà. Mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ rà kí ló fà á tẹ́ńjìnì fi lọ? Bọ̀dá kì í ṣe iṣẹ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń ṣe àwa náà ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí kò sì sí tí ò lè bẹ́ ẹ́ńjìnì jẹ́ o tí ọ́ìlì bá dúdú tàbí tó gbẹmọ nínú tó àti ti parọ́ ẹ̀ ó lè bàjẹ́. kí ló ń sọ yìí mi tí mo ń ṣe mi ní jẹ́ǹjẹ́ ọ́ìlì mọ́tò ni. petrol náà máa ń ba ó máa ń bẹ ẹ́ńjìnì mọ́tò jẹ́ ṣé nígbà tá a ti wá ń tún mọ́tò yìí tí ń jáde láti inú ẹ́ńjìnì rẹ̀ petrol rẹ̀ kò jọ petrol gidi. petrol bẹ́ẹ̀ níjọ́ kan báyìí tí mo ń bọ̀ lálẹ́ tí mo travel bọ̀ mo dúró sálẹ̀ bẹ́ẹ̀ mo ra petrol black market kan àbó ó lè kọsẹ̀. black market. nísàlẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́ tó ti tó ń jẹ. lọ́nà òkè ń bì. bẹ́ẹ̀ lọ́nà òkè mi ọ̀rá tó ń ta màlá yẹn. ṣé ìṣe ọkùnrin kan pupa báyìí. ọmọ ó pupa báyìí. ìyàwó rẹ̀ náà ga púpọ̀ báyìí. èmi ò sì mọ̀ ìyàwó ẹ̀ ó nìkan ló yọjú sí mi níjọ́ yẹn. tó bá jẹ́ ọ̀dọ̀ rẹ̀ lẹ ti ra petrol ẹ ti ra gèǹjẹ o kò sí tí ò lè mísì mọ́ petrol gbogbo tó bá ti jọ mọ́ petrol ni ó mísì papọ̀ mọ́ra wọn tí ó mọ̀ tà fáwọn èèyàn. Ẹ wo. so petrol ló bà mọ́tò ìjọba yìí. òun ló bàjẹ́ bọ̀dá ẹ pààrọ̀ ẹ́ńjìnì mọ́tò yìí ni o. jọ tábàtì ẹ̀mí ká sọ ná ẹ́ńjìnì mọ́tò máa tẹ̀lé sí. bọ̀dá ẹ́ńjìnì mọ́tò yìí máa tó bí 1.5 o. so petrol tó tà fún mi. olóògbé ẹ́ńjìnì ọkọ̀ ẹ jẹ́ bẹ́ẹ̀ ni.
Pẹ̀lú ọ̀tọ̀ tá a fún mi ló bẹ̀rẹ̀ jù jẹ́. Ló bàjẹ́. Bàbá bá yóò dẹ̀ mọ ó pọn ẹni tí mo sọ yẹn. Àníyàwó àti ìyàwó rẹ̀ lájọ máa ń ta ìyàwó rẹ̀ kúrú. Báwo ni? Báwo ni? Buy your petrol. 950 per litre. Olówó kan mọ́. Wọ́n polówó gàrí kan tó rà á. Ó sì kan tó wà rà má polówó mọ́ ohun tó rà ó wà. Ìgbà ìdìpolówó gàrí o, àdìpolówó kò sínú fíìmù kò polówó kò sí. Ṣé ló yẹ wọ́n yí o? Buy your petrol 950 naira per litre. Buy your petrol. Wọ́n lágbárí, wọ́n yọ gírí, ṣé bí gbogbo wọn àtọkọ àtìyàwó ikọ̀ ògbé kan lówù Ṣàngó. Ndàmdàndúrẹ́ndẹ́. Wẹ́ ṣáà máa ń fọkàn bá wa bọ̀ o. Màrà bá sán nígbà tí jọ àwọn títí o. Bàbá yẹn gangan ni. Òun leléyìí petrol tó ta fún mi lálẹ́ ẹjọ́ yẹn nígbà tí mọ́tò mi takú ó ti bà mọ́tò mi jẹ́. Ẹ gbé wèrè ẹ̀. Ẹ gbé wèrè ẹ̀ níyàwó ẹ̀ rárá gbẹgbẹ. Let's deal with them in the military way. Come. You are dead. Please run. Hey, get out. Let's go. kí tó bá ti lè mú Eniola, Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé ẹ wò ní Bobrisky. Wọ́n ti padà gẹ́ẹ̀tì ẹwà pátápátá ṣá. Fáìtà ìlú mi tó sọ. Fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsì ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí n fáwọn. ọwọ́ ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year ló gbé mu mọ̀ first red card. ìgbà yẹn kárí kò sí dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo wà mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ̀ tí ó lọ gba instrumental. ìdáyé ìgbáyé sí ẹni. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó yìí ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi double date. béèyàn bá lárú àlàtọ̀ láyé tí ọba tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ó ń tètè kọjá. Comedilele ìjàre, comedilele yìí, comedilele ìjàre, comedilele yìí. Yóò tàǹsì ó tàǹsì. Wọ́n náà mú pa wọ́n náà wọ́n pa. Agbárí wọ́n pa ó. Ẹ̀yin lẹ́ ò mọ̀ wọ́n CNS. Yọ̀gẹ̀dẹ̀ aláàbò ojú kò fẹ́ràn lánàá lọ. Yọ̀gẹ̀dẹ̀ ọlọ́gbọ̀ ojú kò fẹ́ràn lánàá lọ. Ẹ̀yin ẹ̀ kọ̀ọ̀kan.